tipẹ́tipẹ́ ipe kí ló tá ń fi òkú ọmọ ìráre wọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ tí mo ti gbọ́ ìgbà tán ti ṣe autopsy tán wọ́n ti release ẹ̀ ṣùgbọ́n bàbá ẹ̀ ni kò fún wa láyè láti jẹ́ kí wọ́n sin ọmọ yẹn ó ṣàdìtẹ́nì ọmọ yẹn síbẹ̀ ṣùgbọ́n nígbà tí mo ti bẹ́ẹ̀ tí kò gbẹ́bẹ̀ mi mo wá wí kí ni mo fẹ́ ṣe mo lọ sọ́dọ̀ commissioner of police ní last week mo lọ bá wọn ìgbà tí mo máa débẹ̀ gan wọ́n tún sọ̀rọ̀ sí mi pọ́n ti release Mohbad tipẹ́tipẹ́ ipe kí ló tá ń fi òkú ọmọ ìráre pé ṣe inú wa dùn sí ni ṣùgbọ́n mo kàn yọ̀ǹda gbogbo nǹkan tó ń ṣe tí bàbá ẹ̀ ń sọ àtoríṣiríṣi ọ̀rọ̀ tó sọ mo kàn tí ẹ̀ yọ̀ǹda ẹ̀ sílẹ̀ fún Ọlọ́run torí Ọlọ́run ló gbèjà mi ṣùgbọ́n mo ké pè yẹn ọmọ Nàìjíríà ẹ̀yin abiyamọ tòótọ́ ẹ ràn mí lọ́wọ́ láti jẹ́ kí wọ́n sin ọmọ mi dààmú káàkiri ni ọmọ mi sáré kiri èmi gan mi ò ní ìsinmi ẹjọ́ ẹ ṣàánú mi ẹ̀yin tẹ́ lọ bá mi wò òkú Mohbad ẹjọ́ ẹ dìde ẹ padà ẹ bá mi sin ọmọ yìí padà ìrànlọ́wọ́ tí mo bẹ̀bẹ̀ fún nìyẹn o àánú tí mo dẹ̀ bẹ̀bẹ̀ fún nìyẹn iṣẹ́ pé bí mi ò lè sọ̀rọ̀ o ṣùgbọ́n mo fa gbogbo nǹkan pátápátá mo fà lé Ọlọ́run lọ́wọ́ gbogbo ẹjọ́ tí bàbá ẹ̀ rò mo fi sí ìdájọ́ Ọlọ́run ló máa ṣèdájọ́ èmi àti ẹ̀ lè ṣèdájọ́ èmi àti ẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run tó dá èmi àti ẹ̀ tó fún wa ní Mohbad ó máa ṣèdájọ́ èmi àti ẹ dìde kẹràn mi lọ́wọ́ ẹ bá mi sin ọmọ mi torí mi mọ́rìsì tó ṣe dá ọmọ yẹn dúró síbi tó wà kí gbogbo wa rántí ọjọ́ tá a máa sùn tá a máa kú bó ṣe fi òkú ọmọ kékeré tán fi ń ráre kò ń ṣe ìdùnnú ti tèmi náà ṣùgbọ́n kí ni mo fẹ́ ṣe mo ti bẹ́ẹ̀ pé kó jẹ́ ká sin ọmọ yìí oríṣiríṣi ọ̀rọ̀ ló ń gbé gbà mí ó lè tẹ̀ tún promise mi pé òun ti gbọ́ ọ̀rọ̀ tí mo sọ lẹ́yìn yẹn ni mo tún rí àwọn nǹkan mi tí kò yẹ kí n máa rí ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi mo fẹ́ kẹ́ ẹ dúró tì mí ẹ̀yin ọmọ Nàìjíríà láti lè sin ọmọ mi ẹ ní rírú ẹ̀ lọ́jọ́ ayé yín o ilé ò ní gbóná ọmọ yín ọ̀nà òdẹ̀ ní náà ni mo náà tí mo fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ sọ anything ta ló máa kú máa ṣe interview wọn máa fi mí pa owó lórí ọmọ mi ọmọ tó ń tọ́jú wa ọmọ tó nífẹ̀ẹ́ wa ọmọ tó bẹ̀rù wa ọmọ tí mo gbé lẹ́yìn Ọlọ́run ọmọ yẹn ló kù fún mi ṣùgbọ́n ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kọ́mọ mi wà bó ṣe wà yẹn kò ń ṣòkò ẹran kò dẹ́ ń ṣòkò ajá mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní gbogbo ọmọ Nàìjíríà yẹn ọ̀dọ́ Nàìjíríà yẹn ọmọ ọ̀dọ́ tẹ̀wá ní Nàìjíríà yẹn ọ̀rẹ́ Mohbad ẹ dìde ṣé ẹ fẹ́ máa wò pé ọmọ mi kó máa ráre ni ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi ẹ jọ̀ọ́ ẹ ràn mí lọ́wọ́ ẹ má jẹ́ kó Mohbad ráre gbogbo ala máa kú ibi tí Mohbad lọ gbogbo ala máa lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má kẹ́yìn kan máa fi àkàbà kó máa fi gun ebè lórí ọ̀rọ̀ Mohbad o ẹ má jẹ́ káwọn kan máa fi Mohbad